Ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV sílẹ̀ àlàáfíà ní ìwà gbogbo lẹ́ ń kọ́. Gist tèmi tí a gbọ́ wọn ní àǹtí Wahem wọ́n ní pé wọ́n gbé mọ́tò fún bàbá Kabiyesi, wọ́n ní bàbá Kabiyesi ò dé gbà lọ́wọ́ wọn. Ẹ̀yin èèyàn ilé báwo ni ọ̀rọ̀ mọ́tò yìí ṣe jẹ́? Ẹ rántí gist kan tá a ṣe ta ni pé wọ́n gbé mọ́tò fún sísítà Kabiyesi tí wọ́n ṣe birthday, Princess Fọláṣadé. Ipe wọ́n ṣe birthday ní few days ago. Ẹ mọ̀ pé wọ́n ní wọ́n ra 2023 Toyota Camry fún wọn tí sísítà Kabiyesi ní àwọn dúpẹ́ o, wọ́n ṣe o fún gift yìí ṣùgbọ́n àwọn ní mọ́tò mẹ́ta. Ọkọ wọn dẹ̀ ṣẹ̀ ra mọ́tò kan fáwọn ni pé kán jọ kan fún ẹni tó ní ìdí mọ́tò yìí. Wọ́n rúdù sí àǹtí Wahem o, wọ́n dúpẹ́ o ṣùgbọ́n wọ́n nípa wọn ò ní ìdí mọ́tò yẹn torí ẹlòmíì lè ní ìdè ju àwọn lọ. Nípa wọn ní mọ́tò mẹ́ta, ọkọ àwọn tó ra mọ́tò fáwọn, wọ́n ṣẹ̀ ra brand new car fáwọn ni. Wípé wọn ò gba mọ́tò yìí lọ́wọ́ àǹtí Wahem. Wọ́n ní àǹtí Wahem wá lọ gbé mọ́tò yẹn fún bàbá Kabiyesi. Ẹ̀yin èèyàn ilé, wọ́n ní bí Kabiyesi ṣe gbọ́ ọ̀rọ̀ yẹn nìyẹn tí Kabiyesi bínú. Ẹ jẹ́ ká jọ wọ inú gist tèmi. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ̀ ń like, tẹ̀ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell, kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin èèyàn lé wọn ní bí àǹtí Wahem bó ṣe lọ bá àǹtí Wahab tó lọ sọ ọ̀rọ̀ yìí fún àǹtí Wahab. Wọ́n ní àǹtí Wahab sọ fún yín pé kí ló dé tó ń fún wọn ní gift. Ipe kí ni ó dé tó ń fún wọn ní gift. Ipe ṣé dandan lèèyàn fi ń fúnyàn ní gift ni. Ipe ṣé kò mọ̀ wípé kò sí nǹkan tó lè fún wọn nígbà lọ́wọ́ ẹ̀ ni nítorí pé ó rẹ̀ pọ̀ ń lè fi gift ra ìfẹ́ òtítọ́. Ipe ṣé kò mọ̀ pé Kabiyesi àti Queen Naomi wọ́n nífẹ̀ẹ́ ara wọn ni. Ipe àwọn family wọn dẹ̀ ni wọ́n máa support ìfẹ́ òtítọ́ ni. Ipe so kó tà kókó wẹ̀ sí àpò ẹ̀ padà. Wọ́n ní nǹkan tí àǹtí Wahab sọ fún un nìyẹn o. Allegedly bí a ṣe gbọ́ nìyẹn la ní ká wá torchlight ẹ̀ fún yín ẹ̀yin ará ilé. Wọ́n ní àǹtí Wahab sọ fún yín pé ṣóòrè pò ń lè fi owó ra ìfẹ́ ni. Wípé kò sí bó ṣe lè fi owó ra ìfẹ́. Wípé so kó ta mọ́tò yẹn kókó wẹ̀ sápò ẹ̀ padà. Wọ́n ní àǹtí Wahab wọ́n ní kò sí nǹkan tí wọ́n ló ní kò sí nǹkan tí àǹtí Wahem lè ṣe. Wípé wọn ò ní appreciate ẹ̀. Wípé wọn ò ní ro ìfẹ́ tó fi ṣe. Wípé wọ́n máa ro gbogbo àwọn ìwà ibi tó ti ṣe ni. Nǹkan tí a gbọ́ tí wọ́n ní pé àǹtí Wahab sọ sí àǹtí Wahem nìyẹn. Ẹ̀yin èèyàn lé bí mo ṣe ń sọ alleged ni nǹkan tá a gbọ́ la wá torchlight sí. Ẹ̀yin náà wò láti ìgbà tí àǹtí Wahem tó ti wà nínú palace yẹn. Wọ́n ní is after kó máa fún wọn ní gift lọ́kùnrin àti lóbìnrin nínú palace. Ìgbà kan la gbọ́ pé wọ́n ní owó tí princess tán fi ṣí ṣọ́ọ̀pù wọn. Àmọ́ bóyá lóòótọ́ ni o, àmọ́ bóyá irọ́ ni o. Wọ́n ní òun ló kó owó yẹn sílẹ̀
láti fi ṣí shop aṣọ èyí tí wọ́n ń tà. Wọ́n ní eventually wọ́n ló wá ń sìnrègùn lórí ẹ̀ pé ìgbà tí wọ́n misunderstanding wáyé tí Princess Afolashade tó ń support Kábíyèsí wọn ló ní pé kán bóun gbówó òun bí a ṣe gbọ́ nìyẹn. Wọ́n dẹ̀ ní pé wọ́n sọ fún yín pé kó sọ iye tó wù ẹ́ jẹ́. Wọ́n ní later kò sọ nǹkan kan. So bóyá nǹkan tí ó fà á nìyẹn tó jẹ́ pé àwọn family Kábíyèsí ò fẹ́ gba nǹkan kan lọ́wọ́ ẹ̀ mọ́ torí there was a time náà wọ́n ní ó fún olóyè kan ní $500. Wọ́n nígbà tí olóyè yẹn ò wá support ẹ̀ nínú palace wọ́n ní ó sọ fún olóyè yẹn pé kó bóun gbówó òun. Àmọ́ bóyá rọ́ ni àmọ́ bóyá òótọ́ ni ṣé mọ̀ ká sọ fún yín pé allege ni. So but gbogbo allege náà there is element of truth nínú gbogbo ẹ̀. So ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn wọ́n ní bàbá Kábíyèsí wọ́n ní wọ́n reject mọ́tò yìí. Wọ́n ní nǹkan tó wá really bí Kábíyèsí nínú ni pé kí ni ó fi bàbá àwọn pè náà. Ipe mọ́tò tó lọ gbé fún ẹ̀gbọ́n àwọn lọ́jọ́ birthday ó reject ẹ̀ ó wá gbé mọ́tò yẹn padà ó wá gbé fún bàbá àwọn. Ipe ṣé bàbá àwọn tọrọ mọ́tò lọ́wọ́ àǹtí Waham ni. Ipe kí àǹtí Waham kó mind business ẹ̀ kó dẹ̀ jókòó síbi táwọn fi sí. Ipe ó ti fẹ́ máa kọjá ààyè ẹ̀. Àwọn ò dẹ̀ nífẹ̀ẹ́ sí àwọn ìwà tí ó ń wù yìí. Allegedly bá ṣe gbọ́ ni o. Wọ́n ní Kábíyèsí bínú. Èèyàn ilé nǹkan tí ò yé mi ni pé ṣé dandan lèèyàn fi ń fúnyàn ní gift ni? Ṣé dandan lèèyàn fi ń fúnyàn ní gift ni? Téèyàn bá fẹ́ fúnyàn ní gift á jẹ́ pé ẹni yẹn ìwọ àti ẹ̀ ẹ jọ wà ní the same rapport. Ìwà yín dá síra yín. Ìwà tó ń wù sí wọn nínú palace ó tẹ́ wọn lọ́rùn. Ìwà tó ń wù sí wọn nínú palace ó ń tẹ́ wọn lọ́rùn. Kò ń ṣe pé kó o máa hùwà tí ò dáa. Kó o wá máa fi gift kó o máa fi bribe. Kò sẹ́ni tó máa gbarú gift yẹn. Ẹni tó bá gbarú gift yẹn lọ́wọ́ ẹ̀ àwa máa sòótọ́ ọ̀rọ̀ ní orí channel yìí. Ẹni tó bá gba irú gift yẹn lọ́wọ́ ẹ̀ á jẹ́ pé ó ní jẹkújẹ lẹ́nìyẹn. Number one, bàbá Kábíyèsí nǹkan tí wọ́n kí à ń pa right now ó ní ọkàn Kábíyèsí bí wọ́n ṣe fail nípa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní kingdom wọn. Is my son happy? Nǹkan tí bàbá Kábíyèsí kọ́kọ́ máa rò nìyẹn. Ṣé inú ọmọ mi dùn? Ṣé ọmọ mi ṣé inú ẹ̀ dùn? Ṣùgbọ́n a ti ní ọ̀rọ̀ kan tàbí méjì táwọn àti Kábíyèsí àtijọ́ sọ láàrin ara wọn. Gbogbo àwa tá à ń gbọ́ yìí a sí ní palace ṣùgbọ́n gbogbo ẹ̀ là ń gbọ́ lọ́tún àti lósì wípé Kábíyèsí fẹ́ gba ìyàwó wọn. Wípé Kábíyèsí fẹ́ gba ìyàwó wọn padà tọmọ wọn sínú palace. Ó rò bó ṣe máa work pẹ̀lú Kábíyèsí bí wọ́n ṣe máa gba ìyàwó wọn àtọmọ wọn padà sínú palace. Ṣé bẹ́ẹ̀ yàn ni Dr. Elizabeth? Àti ìgbà tí Dr. Elizabeth ti wọ inú palace yẹn bí wọ́n ṣe máa help Queen Naomi àti Kábíyèsí resolve problem tó máa wọnú palace ní Dr. Elizabeth kí à ń pa. Ìwọ ò ṣe yẹn. Òun lérí òun léka pé Queen Naomi ò ní padà wá sínú palace. Nǹkan tá a gbọ́ nìyẹn ipò ń ṣe allegedly. Lẹ́yìn yìí ó wá ń ra gift ó wá ń gbé fún bàbá. Ṣó rè pé bàbá máa gbà á ni? Bàbá tó dáa ni bàbá. Bàbá ò ní ever gbà because ìdùnnú Kábíyèsí ni bàbá kí à ń pa. Kò sí ẹ̀gbọ́n Kábíyèsí kankan tó máa gbà á nítorí pé wọ́n fẹ́ happiness ẹ̀gbọ́n wọn ni. Ẹ̀yin èèyàn lé gift kọ́ ni gbogbo nǹkan láyé. Gift kọ́ ni gbogbo nǹkan. Ìwà rere ló yẹ ká máa wù. Nítorí pé tá a bá kú ìwà yìí ó ló máa kù mọ́ wa. Ó ní àwọn èèyàn máa sọ nípa wa. Ó ní àwọn èèyàn máa wí nípa wa wípé nígbà tó wà láyé èèyàn dáadáa báyìí ni èèyàn rere báyìí ni. Wọn ò ní sọ nǹkan bí nípa wa. Tá bá ti ṣe iṣẹ́ yẹn sílẹ̀ tá ti hùwà rere yẹn sílẹ̀. So bàbá Kábíyèsí á wá gba gift lẹ́yìn gbogbo nǹkan tójú wọn ti rí nínú pálásì yẹn. Wọ́n lè gbà á.
ẹ̀yin èèyàn lé gist tá a gbọ́ níta ní ká torchlight sí o. Wọ́n ní àǹtí wa wọ́n ní ó lọ gbé mọ́tò tó gbé fún Princess Fọláṣadé ní ọjọ́ birthday wọ́n ló gbé padà ó gbé fún bàbá Kábíyèsí. Wọ́n ní bàbá dẹ̀ ní àwọn ò fẹ́, bàbá kọ̀. ẹ̀yin èèyàn lé wọ́n ní àǹtí wa Arúwá ń gbà nímọ̀ràn pé kí ló lọ ń gbé gift fún wọn fún. Ipe ṣé kò mọ̀ pé ẹbí Kábíyèsí máa support Kábíyèsí ni. Yes, ó sọ tòótọ́. Ẹbí Kábíyèsí wọ́n máa support Kábíyèsí torí wọ́n fẹ́ ìfọ̀kànbalẹ̀ fún Kábíyèsí, wọ́n fẹ́ ìdùnnú fún Kábíyèsí, wọ́n dẹ̀ fẹ́ kí ọmọ wọn àti ìyàwó wọn padà sínú palace nítorí pé nǹkan tó lè múnú wọn dùn nìyẹn. ẹ̀yin èèyàn lè bá ṣe gbọ́ nìyẹn ní ká mú wá fún yín. Etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di o. Ọwọ́ tẹ́ ti fi ń tẹ subscribe like lórí channel mi kò ní kan ìsàlẹ̀ àpò ní rárá. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ẹ ní fọwọ́ gbọ́mọ sí o. Gbogbo ẹ̀yin mùsùlùmí ẹ kú òǹgbẹ. Ó dàbí ẹ pé àwẹ̀ máa parí lénìí àbí lọ́la. Mo kí yín congratulations. Ẹ kú gbogbo àsìkò tí ẹ fi wà nínú òǹgbẹ yìí. Ó máa jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run Elédùmarè àti àwọn Kristẹni náà tí wọ́n ń gba àwẹ̀. Ẹ ṣé, mo dúpẹ́ fún gbogbo support yín. Ọlọ́run Elédùmarè á nífẹ̀ẹ́ yín náà o. Please share this video, like and subscribe. God bless you all.